omi kú dànù àbí kú dànù pé abárò dànù abàṣèrí dànù fún láyọ̀ ó màá ní kú sọ̀rọ̀ lọ́rọ̀ àgbò tó wá lóye nínú ìṣòwò àwọn sí dáadáa orí oyè tó jẹ́ oyè àgbàlagbà. Mo fẹ́ owó kí ní ẹbí báyìí oyè àwọn àgbàlagbà lọ́kẹ̀ máa dárí jìyẹ máa máa dárí jìyẹ o ní kábàámọ̀ o gbogbo nǹkan tó ti ń ga ló ń kọ́ àkókò nígbà omi náà kò ní dàgbà bá lóko. Now, ẹ bá jẹ́ ká ṣe wọ́n ti ṣe ó lè ṣe lápò. Láti ẹ̀ ló kó bó sí lápò, owó ń bá mi lọ. Ẹgbẹ́ kí n lọ́wọ́ ṣe náà lówó. Wọ́n tẹ́lẹ̀ ṣe kí àwọn ìtajà lé sílẹ̀. Ọba sì olórí sáté kọ́kọ́ kíwà ẹ̀gbà tó tẹ̀lé kíwà náà. Àwọn ọba tí a wá kọ̀ ní àmọ́ àwọn fi gbọ́ o. Ìkọ̀tẹ́ fẹ́ fún wa lọ wá ní ìlú ní àìsílẹ̀ ọ̀nà àwọn tó tẹ̀lé kíwà náà olùkọ́ àwọn bàbá yìí. Àwọn tó tẹ̀lé màmá àgbàlagbà àti gbogbo àwọn ọmọ ọlọ́lá ní ìfọ̀nì olóyè wa. Kẹ́kẹ́ ti di kábíyèsí tó bẹ̀rẹ̀ lọ. Oya. Àwọn ọ̀rẹ́ Oya.